kó lè da kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Mo kí ọlọ́run ọba àjíkẹ́ ọba àjígẹ́ èjìdé ǹdáyé ẹ̀gàn wọn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ awakọ̀ mọ̀dànù ọba tí ń jẹ́ ìmìnì má ṣe bẹ̀rù ọba lánàá ọba lónìí ọba títí ọjọ́ ayé gbogbo. Ọlọ́run elédùmarè àdúpẹ́ àdúpẹ́. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn ọmọ Gẹ̀ẹ́sì fans club, àwọn alátìlẹyìn wa tí ọlọ́run lò láti jẹ́ alátìlẹyìn ọmọ Gẹ̀ẹ́sì TV. Mo kí wa o. Ní orí ọmọ Gẹ̀ẹ́sì TV ni a ti máa ń ṣe àgbéyẹ̀wò, láti máa ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti sọnù. Ọ̀pọ̀lọpọ̀ wa láti da àwọn nǹkan yìí nù tó sì jẹ́ pé ó padà wá jẹ́ nǹkan tí àwa ń wá kiri ní àsìkò yìí. Iṣẹ́ tí mo fẹ́ kí a ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí, bàbá kan pè mí. Bàbá yìí wọ́n ti lé ní wọ́n ti ń súnmọ́ 70 years, ọmọ 70 ọdún tí wọ́n gba owó ìfẹ̀yìn tí wọ́n gbà. Má bínú, wọ́n ní nígbà tí àwọn gbà àwọn bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé níbẹ̀ ni àwọn ọmọ gànfẹ́ ti dé tí ọ̀rọ̀ yìí di kínní pé tí ẹnìkan sọ pé òun ló ní ilẹ̀, ó kó àwọn ọmọ gànfẹ́ wá. Wọ́n lọ bàbá tí bàbá kán lẹ́sẹ̀, owó tí bàbá fẹ́ fi parí ilé ẹsẹ̀ ni wọ́n tún fi padà tọ́jú ilẹ̀ náà. Àwọn ò lè débẹ̀, sí làwọn ọmọ gànfẹ́ ń wá síbẹ̀ ní gbogbo ìgbà. Kìnnìkan wọ́n ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yẹn. Àánú wọn ṣe mí púpọ̀, àánú wọn ṣe mí gan. Wọ́n wá tún sọ kankan tó wá tún ṣe mí láàánú jù ni pé gbogbo àwọn nǹkan yìí làwọn mọ̀ torí pé ọmọ àgbà làwọn, ṣùgbọ́n ẹ̀sìn ló gbàdánù àwọn tí ó ti pẹ́ kójú àwọn tó wá là pé tí wọ́n gbàdánù lọ́wọ́ àwọn yìí ò kì í ṣe nǹkan tó dáa. Táwọn ní tí àwa ń jẹ àwọn iṣẹ́ kí làwọn ẹ̀sẹ̀ fẹ́ ṣe ní ìsinyìí, iṣẹ́ yìí náà rí bẹ́ẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa ní nǹkan yìí ló ṣe o. Iṣẹ́ tí mo wá fi sílẹ̀ lẹ́yìn la pè ní àjàgbalẹ̀ tó dájú. Àjàgbalẹ̀ tó dájú, tó bá wù ọ́ kó fi ṣe kà ọ́ bá ń bẹ̀. Bàbá ní máa ń jèso àjàrà èyí ó sì máa kan ọmọ. Múra sí i. Màláíkà tó wà lójú ọ̀run oríṣi méjì ni níbi wọ́n ṣe sọ. Dáadáa wà ń bẹ̀, bẹ́ẹ̀ ni àwọn tó ń ṣe búburú wà ń bẹ̀. Tó bá yẹ pé dáadáa ló máa ń pè, dáadáa ni ó máa wá sọ́dọ̀ rẹ̀ tí ó sì máa lé aburú jìnnà. Tó bá yẹ pé burúkú bẹ̀ ló ń pè, àwọn burúkú náà ni ó máa wá sọ́dọ̀ ẹ̀. Múra sí i, máa ṣe burúkú lọ. Kí ni ẹ bá mi wá? Ẹ bá mi wá ẹ̀jẹ̀ ajá tán fi bọ Ògún, ẹ̀jẹ̀ adìyẹ òpìpì. Ẹ tún bá mi wá ẹ̀jẹ̀ òkété. Ẹ wá àwo pèsè kan, ẹ gbé àwo pèsè yìí sílẹ̀. Ẹ gbẹ́ igi ọ̀súnsún, ẹ gbẹ́ sómúsómú 5 lẹ máa gbẹ́. Ẹ bò lára tó máa funfun, ẹ kó sínú àwo pèsè. Ẹ da àwọn ẹ̀jẹ̀ yìí, ẹ dà lé lórí. Ẹ bá ti dà lé lórí tán, ẹ má fọwọ́ kan mọ́, ẹ gbọ́dọ̀ fọwọ́ kan. Ẹ lè gé 6 ilé tẹ́ máa fi rò pọ̀ dáadáa. Ẹ mú ó fún lójú díẹ̀, ẹ fọ́n lé lórí. Ẹ wá gbé pamọ́ fún ọjọ́ 7. Mo ti bá àwọn iṣẹ́ ìpàdé ní gbogbo ọ̀nà, ṣùgbọ́n ó yàtọ̀ sí eléyìí o. Bẹ́ẹ̀ ni ilẹ̀ kan ń bẹ ní ibì kan tó jẹ́ pé mo gbọ́njú bá ilẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni tán sọ pé kò sẹ́ni tó lè débẹ̀, gbogbo àwọn tó ń débẹ̀ pépépé ni. Èyí tí ò bá ya wèrè yóò kú. Kọ́lọ́run Elédùmarè kó gbà wá ń bẹ̀. Ilẹ̀ tá à ń wò yìí, ilẹ̀ tá à ń wò yìí ó máa gbé nǹkan sínú. Kọ́lọ́run Elédùmarè kó ṣàánú fún wa. Ẹ wo oko wájú yẹn tọ́pọ̀lọpọ̀ máa mú oko tí wọ́n ti lọ rí nǹkan mọ́ bẹ̀ fún wọn. Ebórí ilẹ̀ wọn rí mọ́. Kọ́lọ́run ṣàánú fún wa. Kọ́lọ́run má jẹ́ kí ilẹ̀ gbàbọ̀dẹ̀ fún wa o. Ẹ jẹ́ ká lò lọ́nà tí ó tọ́. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n nítorí ìwà burúkú ọwọ́ wa, ìdínà tí àwọn bàbá wa, àwọn bàbá àtijọ́ tí wọ́n ṣe ń gbé àwọn àṣírí yìí lọ, tó sì jẹ́ pé nǹkan tó lè wúlò fún wa ni. Tá a bá ti ṣe tán, lẹ́yìn ọjọ́ kẹta a lọ fi nǹkan mú àwọn igi yìí, a lọ sí orí ilẹ̀ yẹn. A wà kan ní ọ̀nà 5 mọ́ orí ilẹ̀ yẹn, ìkan lórí igun mẹ́rẹ̀ẹ̀rin. A kan yòókù sí àárín. Kí ni gbólóhùn tí a sọ sí? Kí ni píhùn tí a bá píhùn? Pé kìnìkan rántí o. Sọ wọn pé mi ì sọ, mo ti parí iṣẹ́ ṣùgbọ́n mi ì sọ bó ṣe rí o. Bó bá lọ sí kó tó di pé àwọn ọmọ ẹ dé orí ilẹ̀ tí nǹkan ń ṣe wọ́n kọ̀ọ̀kan mi o. Ẹ mẹ́sẹ̀jì mi ní WhatsApp nítorí àwọn tí ó fi ṣèkà ni kì í ọkàn mi yọ̀ǹda iṣẹ́ yìí pátápátá, ṣùgbọ́n mo rí pé ẹ mẹ́sẹ̀jì mi ní WhatsApp. Ẹ mẹ́sẹ̀jì mi ní WhatsApp. Mi ì sọ pé mi ì sọ tán o. Kò sẹ́ni tó pè mí tí mo ní kó mówó wá o. So ẹ má wò pé bóyá tẹ bá pè yóò ní tó bá ti jẹ́sẹ́ tí mo fi sílẹ̀ ni ẹ fẹ́ ṣèbéèrè lé lórí ìyín dáhùn. Ṣùgbọ́n tó bá yẹ pé ṣé tí mi ì fi sílẹ̀ ó máa ń lágbára díẹ̀ láti dáhùn o. Tó bá yẹ pé ṣé tí n bá fi sílẹ̀ dandan ni kí n dáhùn. Tẹ bá béèrè ní bó ṣe kẹsẹ̀ ẹlòmíì tí ó máa bí mi lè pé kí náà ń pè ní ọkọ̀ àtàrí kí ni ó túmọ̀ sí pé ò sí ní ìlànà ni. Èmi dẹ̀ máa ń sọ ẹni tó bá wà ní ìlànà ni kẹ́ ẹ gbéṣẹ́ tẹ bá rí lórí Facebook fún ẹ pé ẹni tó níṣẹ́ bó níṣẹ́ sọ̀rọ̀ ẹ béèrè pé ṣé kò ní kinní kankan. Tó bá yẹ kẹ́ ẹ béèrè lọ́nà tó dáa. Àwọn tó bá mọ̀ nípa ẹ lọ bí wọ́n lérè. Torí pé ìdí ni pé àwọn nǹkan yìí ṣòro ṣe mí ẹ̀wọ́ lè tí mo sọ pé tẹ bá ti pò tán ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn. Tá a bá sọ débẹ̀ tí ẹ dédé lọ fọwọ́ kàn sẹ́mọ̀
ṣùgbọ́n tẹ́ bá gbé fáwọn tó mọ̀ nípa wọn á ti mọ̀ pé owó gbọ́dọ̀ kàn mọ́ ó ní bá a ṣe jóríṣiríṣi iṣẹ́ mọ́ sọ pé o fẹ́ dá yàkọ́ lọ pé àwọn tó mọ̀ nípa kí wọ́n bọ́ ọ ṣe orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ni pé kẹ́ bá wa share program yìí ẹ subscribe sí YouTube channel wa Ọmọ Gẹ̀ẹ́sì TV Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi ní péjì wa ní orí Facebook ẹ follow wa ní orí Facebook Ọmọ Gẹ̀ẹ́sì Fans Club mo kí gbogbo ilé pátápátá mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọ Gẹ̀ẹ́sì TV mo ń sọ iṣẹ́ tẹ́ bá pàdé lórí péjì lórí tẹlifíṣàn wa Ọmọ Gẹ̀ẹ́sì TV ẹ gbà pé bó ṣe wá láti fi sílẹ̀ lẹ́yìn àwọn kọ̀ọ̀kan tó bá lé ń bẹ̀ torí àwọn ọ̀pọ̀ tí wọ́n mọ̀ sọ̀rọ̀ pé kí wàá ní àǹfààní pé fi filẹ̀ kí láǹfààní tẹ́ ti filẹ̀ kán mẹ́sẹ̀jì mi ni mo sọ wọ́n tó wá máa béèrè yẹn náà ní orí kinní gangan bí tá a fi sí pé bó o ní kinní yìí tí wọ́n fẹ́ kéèyàn máa dá wọn lóhùn bẹ́ẹ̀ ẹlòmíì ò ní kí ló ń gbà tẹ́ ẹ mọ̀ pé ẹni filẹ̀ pé kí ló tẹ́ filẹ̀ nítorí pé kà tí wọ́n ó fi ṣe torí pé wọn à mọ rírì rẹ̀ tó bá jẹ́ pé bí àwọn bá wá ṣe ń gba àṣírí láyé àtijọ́ ni wọ́n á mọ̀ pé àṣírí ìṣe nǹkan téèyàn fi ń tàfàlà rárá wà láìtàláì àṣírí ìṣe nǹkan téèyàn fi ń tàfàlà rárá tí wọ́n bá tún mọ wàhálà tí Ọmọ Gẹ̀ẹ́sì àti àwọn ọkọ rẹ̀ tó máa ń ṣe nípa pé kán wá àṣírí lọ wọ́n á mọ̀ pé kì í ṣiṣẹ́ kékeré ni so nítorí náà mi ní kẹ́ ẹ mówó wá o ṣùgbọ́n nítorí àwọn tí ó fi ṣèkà nítorí àwọn tí wọ́n fi ṣèkà ilẹ̀ onílẹ̀ ni wọ́n lọ gbẹ́sẹ̀ lé tí wọ́n gbẹ́sẹ̀ lé tí onílẹ̀ ò ní lè débẹ̀ mọ́ àbí nígbà tẹ́nìkan ní débẹ̀ tí nǹkan sí ẹnìkejì jí débẹ̀ tí nǹkan sí ẹnìkẹta débẹ̀ tí nǹkan sí ṣe mọ̀ pé kò sí nǹkan tó bẹ́ẹ̀ sí mọ́ láyé àtijọ́ àwọn bàbá wa máa ń ṣe iṣẹ́ sórí ilẹ̀ tó yẹ pé níbọ̀dì tó bá débẹ̀ òkú ní òle òkú ò ní pákó ní sí nǹkan ṣùgbọ́n tàbí òrókù tí ó dúró kọ́lọ́run kó dákun kó gbà fún wa nǹkan ti sọnù ní ilẹ̀ Yorùbá ó ti sọnù ní ilẹ̀ Yorùbá àwárí ẹ̀ òun náà ni à ń ṣe 08061408254 tàbí 07083975513 sẹ́rí 07083975513 kò lọ ní kọ́ọ̀mọ́ o tẹ́ ẹ bá ní ìbéèrè ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni á dá yín lóhùn ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ẹ má dá yàkọ́ sẹ́ tẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ nípa ẹ tẹ́ ẹ bá sí nílànà ẹ lọ́wọ́ ẹni tí ó bá yín ṣe é sẹ́yìn pé mo máa ń sọ ní gbogbo ìgbà ẹ lọ́wọ́ ẹni tí ó bá yín ṣe ni ẹ má dá àyàkọ́ o ẹ má dá yàkọ́ o ẹ lọ́wọ́ ẹni tí ó bá yín ṣe é 08061408254 òní nọ́mbà tí ẹ lè pè wá sí ṣùgbọ́n tẹ́ ẹ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ ẹ mẹ́sẹ̀jì wa ní o kò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe sínú tẹ́ lọ kàn mọ́lẹ̀ even bí ó bá bẹ́ẹ̀ ilẹ̀ yẹn bá ní ẹjọ́ ní kóòtù arájọ́ tí ó dáa yóò múra dáadáa kó má bàa gba títí ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ so oníbẹ̀ sì ṣàlàyé ẹ̀ tó jẹ́ pé ẹ̀yin náà yẹ fi free àwọn ọmọ yín wọ́n fi free ní orí ilẹ̀ yẹn sẹ́mọ̀ ìgbà náà lẹ́ẹ̀ lọ sílẹ̀ ní bẹ́ẹ̀ ni ẹlòmíì ò ní béèrè tí ó lọ sí kọ̀ọ̀kan mi o èmi ti ṣàlàyé o ìníkẹ́ mówó wá o Ọlọ́run Elédùmarè yóò náà wà lọ́wọ́ mo kí gbogbo lẹ́ẹ̀kan sí o Ọmọ Gẹ̀ẹ́sì TV Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ tí mi ń jẹ́